ẹ̀yin àfa ìkankan bẹ tí ń ṣẹlẹ̀ ní gbogbo ohun tí ń jẹ́ ayé mùsùlùmí lónìí pàápàá jùlọ lọ́dọ̀ wa ní Nàìjíríà pàápàá jùlọ ilẹ̀ Yorùbá ó bẹ̀rẹ̀ látọ̀dọ̀ wa nílọrin èrè ẹ̀ ó yẹ dé yà kí ni nǹkan náà inú tí o mú tolerance àbí kílẹ̀ ń gbé ebó rẹ tolerance èmi ebó sọ ni ẹ bá ń gbà inú tí o mú ìdàgbàsókè bá Islam tí ń fún àwùjọ mùsùlùmí inú ẹ̀ ní masalasi wọ́n máa súnmọ́ ara wọn ká ya kí masalasi ọ ya ká wá gbé kan sẹ́gbẹ́ ọ̀kan kìnìún ọ̀pọ̀ ńlẹ̀ Yorùbá o síbẹ̀ kọ́ni níbẹ̀ lọ́dọ̀ tí wàá náà lọ ni o láwọn masalata súnmọ́ ara wọn ọ̀kọ́ wa ń bi tá a dún yìí ọ̀kọ́ wọn bí mọ́tò ni wọ́n sì jọ ní spíkà ní gbogbo wọ́n sì jọ máa pè wọn irú wa báyìí ọmọ sínú wa ìsìlámù o a sì là ń sin Ọlọ́run Ànábì fẹ́ kí wàhádà wà ká gbégbé rọrùn káwọn mùsùlùmí ká bára wa ṣe ní rọrùn ká sì báwọn ẹlẹ́sìn míì ṣe pẹ̀lú rọrùn kọ́mọ̀ sí wàhálà kí píìsì ọ wà nínú Islam òun lọ́lọ́run fi pàṣẹ fún Ànábì wípé ìgbà tó dé Madina àkọ́kọ́ masalasi buniya fil Islam lẹ́yìn Kaaba òun ni Masjidu Quba Masjidu Quba Ànábì kan dúró ń bẹ̀ ni ìmùwọ̀nù lúbọ̀ bí gbàtà ń bọ̀ wá sí ìlú Kẹ́nẹ́ tá a wá dé ibi tá a ti yà lóhùn Dìlábò àwa débẹ̀ káwọn ará Dìlábò yẹn wá ní bàbá adáyé ṣe bàbá ajẹ́kùmẹ̀lì ọmọ bàbá alágége ẹ dákẹ́ máa bọ̀ ẹ wọlé ẹ mú mi ẹ wọlé kẹ́ ẹ ṣàdúrà fún wa iná ní Kùbá bó ṣe débẹ̀ wọ́n ní ká Ànábì òun kọ́dá nǹkan wọlé Ànábì wa wọlé oṣù mi mẹ́ wọ́n gba alálejò wọ́n fún olóúnjẹ wọ́n ṣe gbogbo ẹ̀ tán àsìkò òun wa tó ti wọ́n kírun Ànábì wa ni mo láti kírun wọ́n fún wọn láyè eré ilẹ̀ tán fún wọn tó ti kírun ń bẹ̀ Ànábì ní akọ masalasi yà Ànábì wa la foundation masalasi wọn ó fò kúta délẹ̀ ebo fi lẹ̀ wọ́n kírun tán ó ń ṣe Ọlọ́run wa ń lọ padà làwọn Banu Amr ibn Auf Banu Amr ibn Auf àwọn náà nílẹ̀ àwọn náà wá fún Ànábì pé kọ́ bá wọn kọ́ masalasi bẹ́ẹ̀ ọwọ́ akọ bẹ́ẹ̀ àwọn bá yòókù lọ Ànábì ti dé Madina wọ́n wá ní ọmọ fámìlì ìdí igi méjì ni wọ́n Bani Amr ibn Auf Banu Ganam ibn Auf àwọn Bani Ganam ibn Auf yẹn àwọn nídìí igi kejì ọmọ bàbá ni wọ́n ó kálukú ti wá ní fámìlì jẹ àwọn fámìlì ti Ganam yẹn wọ́n wá wùwà Ganam gẹ́gẹ́ bí Bani Ganam wọ́n wá mú ilẹ̀ tiwọn náà wọ́n pè bẹ̀ ní Biru Zarwan yẹn ibẹ̀ ni àwọn náà ara lẹ̀ sí kọ̀wájú yà yín lọ síbi sanbọ̀dù kankan yìí táwọn wúra bàbá yìí àwọn náà wá kọ́ masalasi torí wípé ńgbà táwọn Banu Amr ibn Auf àwọn kọ́ masalasi wọn tí wọ́n parí ẹ̀ wọ́n wá lè bá Ànábì Madina pé àwọn ti parí masalasi tó fi lélẹ̀ o Ànábì ni ẹ̀sùn bẹ̀ Ànábì wá bá wọn sí ó kírun bẹ̀ ó kíjìmọ̀ bẹ̀ ó sì fún wa ó ṣàdúrà fún wọn gán owó yìí ń lọ́wọ́ jẹ wọn pé àwọn Bani Amr ni Ànábì wà á ṣàdúrà fún àwọn náà ó ṣerú ẹ̀ wọ́n wá lè gbé sẹ́gbẹ̀ẹ́ masalasi tiwọn àwọn wa kọ́ tún wá fáyìn ju ti dàmọ́ kí masalasi ọ̀tẹ̀ wọ́n máa bínú náwó sí ni eléyìí ibú làwọn tí sì máa náwó sí torí kò náwó sí masalasi ire kò ná sí ọwọ́ akẹ́ masalasi tó ya òun lọ́wọ́ ní mo fi 500,000 kalẹ̀ pẹ̀lú ògùn ọlọ́run títí ọ̀sẹ̀ kan á kọ́ ìwọ́n láti fi jẹ́ ìmáàmù àti wọ́n láti lẹ́tọ̀ fún yín àti ìmáàmù àtẹni wọn náwó rẹ̀ gbogbo wọn wì nínú náà torí gbogbo òun tí wọ́n kí ń bẹ̀ ọ̀rọ̀ wọn nígbà gbogbo ẹnu mi sọ masalasi ọ̀tẹ̀ tọba bá masalasi tọlọ́hún bẹ̀ tọ́wá jòkó tì í lọ́rùn gbẹ̀ láti fi ṣe tẹ́fúrikọ̀ masalasi tí ń bẹ́ ń bi tiẹ̀ ọbẹ̀ yí àwọn èèyàn ọbẹ̀ da gbogbo ẹ̀rú ọbẹ̀ da ìsìlámù rú gbogbo ẹni ọba wọ ọbẹ̀ lọ́ọ́ lè kí wọn lọ́wọ́ nígbà rẹ̀ kọ́dà àti masalasi wọn àtẹni ọkọ̀ àtàwọn atákìrún bẹ̀ inú ńlá lolúwa ni wọ́n lọ gbogbo ẹ̀yin tẹ́ ẹ nírú rẹ̀ ọ̀rọ̀ yín nù nígbò ya àwọn náà wá kọtán wá pè ń sí Ọlọ́run ya Rasulullah wọn ni wà nábì wọn láwọn náà kọ́ mọ́sálásí irú èyí táwọn fámílì àwọn kọ́ àwọn náà sì ti parí ẹ̀ báyìí àbẹ̀kọ́ ọwọ́ bẹ̀ kọ́ wá bá wa tọrọ àlùbáríkà kọ́ bá wa náà kíjí mà bẹ̀ anabi lọ́dà anabi ò sì tí ì mọ ibi tí wọ́n kọ́ sí anabi ti wá sàdéhùn pé pẹ̀lú ògùn Ọlọ́run
ogun Tabuki táwọn ń lọ yìí táwọn bá darí àwọn ń bọ̀ wá bàgẹ́ sí ó ti fún wọn ní déètì nígbà fún wọn déètì wọn darí ogun Tabuki tán Ànábì pa àwọn sàábé pétọ mọ́sálásí táwọn alágbájá láwọn kọ́ ọba dọ̀la àdébẹ̀ wò Ànábì wíbẹ̀ àwọn sàábé lọlé tán Jìbìrìlù dé nígbà Jìbìrìlù bá ní ya Rasulullah dánú. Walladhina ittakhadhu masjidan diraran. Ó rí àwọn tí wọ́n kọ́ mọ́sálásí ìnira kalẹ̀. Wa kufran. Tó jẹ́ pé àìmúrí Ọlọ́run tá a ṣe fún wọn ìṣekèfèrí Ọlọ́run ni wọ́n fi kọ́. Wa tafriqan bainal mu'minin. Wọ́n sì fẹ́ fi ya àwùjọ mùmìnì wọ́n fẹ́ dá wọn méjì. Wa irsadan liman haraba Allah. liman haraba Allah wa rasulahu min qablu. Wọ́n sì fi ń dẹ́gun kalẹ̀ páńpẹ́ kalẹ̀ fún mùmìnì látara àwọn tí wọ́n fẹ́ bá Ọlọ́run àtànábì jà wọ́n fẹ́ kí wọ́n gbàbẹ̀ wọlé sáwùjọ ìsìlámù láti dàrú. wala yahlifunna in aradina illa al-husna. àmọ́ tábàdọ̀rọ̀ ni wọ́n máa búra fún ọ wípé wàláì kódà tọ́lọ́hún là ń ṣe àwọn náà kọ́ kó lè máa jẹ́ tọ́lọ́hún ní káwọn àwùjọ mùsùlùmí ti ń pọ̀ kí ìsìlámù lè bá pọ́n ká ló jẹ́ àṣẹ. wallahu yashhadu innahum lakadhibun. Ọlọ́run ní irọ́ ni wọ́n ń pa òun wọ́n á pa ọgbọ́n. la takum fi abadan ẹ̀wọ̀n nǹkan la takum fi abadan láyé ọ gbọ́dọ̀ dúró ń bẹ̀bẹ̀ lé tó kírun kódà tó o bá kọjá ń bẹ̀ má jẹ́ kí ẹsẹ̀ rẹ ọ tẹ bí foundation rẹ̀ Ọlọ́run náà gbọ́dọ̀ dúró ń bẹ̀ Ànábì lóhùn ti gbọ́. lamasijidun ó sì sàhálà taqwa min awwal masalasi tí wọn Ànábì fi lélẹ̀ pẹ̀lú bẹ̀rù Ọlọ́run lákọ̀ọ́kọ́ ọjọ́ tó ọkọ débẹ̀ àákò àǹtẹ̀kùn màbí kódà tó o bá wọnú ìlú náà torí wákàtí kan ní sí Madina tó o bá wọnú ìlú náà masalasi àkọ́kọ́ òun ni kò ti kírun bó ṣe rù kítọ̀ wọn fáyín jùlọ tó tọ̀ òun ní èsì lóòótọ́ eléyìí ò ní fanu èyí tó ní fanu òun ni òun tèmi Ọlọ́run òòrè yìí tó ní èsì wọn àti èsì àtẹni ó fi bẹ́ẹ̀ inú náà wí. fi rijalun. àwọn èèyàn ní bẹ́ẹ̀ yuhibbuna an yattaharu. àwọn tí wọ́n fẹ́ máa ara wọn wọ́n fẹ́ máa ọkàn wọn. yuhibbul mutahhirin. afaman assasa bunyanahu ala taqwa. Ọlọ́run ní wa nábì Ọlọ́run tó wá ń rojọ́ fún wípé etí mo fi ní ọmọ lọ́bẹ̀ kẹ́yẹ pé mi Ọlọ́run tó ń ṣe kéta ṣé ẹni tó fi mọ́sálásí rẹ̀ lílẹ̀ foundation rẹ̀ pẹ̀lú ìbẹ̀rù Ọlọ́run. ala taqwa minallahi wa ridwani. ó ní ọbẹ̀rù Ọlọ́run lè fi lílẹ̀ yín sì ń wáyọ̀ ní Ọlọ́run. khayrun. tóun lọ lárúbáríkà kọ́ lọ́dọ̀ rẹ̀. amman assasa bunyanahu ala taqwa fi narin. abẹ́ni tó fi nari jahannama. abẹ́ni ọ̀la foundation rẹ̀ sí eré eru lọ́ra foundation rẹ̀ sí ìwé ẹgbẹ́ kòtò nǹkan jẹ́ fìní tó yẹ pé wọ́n bá ti foundation àwọn tó bá dẹ̀ kan àwọn Ọlọ́run lé ní kí gbogbo Ọlọ́run lẹ̀ wé iná jahannama wọn padà lọ lè já sí sẹ́yìn wọn lọ fẹ́ ni àbí ìtọ́jẹ́ tàwọn Ọlọ́run. wallahu la yahdi al-qawma adh-dhalimin. sẹ́ni gbàtà nàbì gbọ́ bẹ́ẹ̀ ọwọ́ adijọ́ kejì Ànábì lẹ́yìn sàhábà gbogbo wọn ti múra wọn ti wí láwàdí báwọn lọ mọ́sálásí Ànábì lẹ́yìn sàhábà onígun yẹn jòkó lẹ̀ mọ́sálásí ta ní àlè sí lónìí hùn àlọ́mọ ètò máa bẹ̀rẹ̀ sí ni pé ẹ fún àwọn tó mọ mọ́sálásí wó àwọn tán mọ mọ́sálásí wó wọ́n máa wó mọ́sálásí tó bá jẹ́ mọ́sálásí ọ̀tẹ̀ Ànábì ní ẹ lọ lè wó wàláhì làzim wọ́n sọ iná sí mọ́sálásí gbogbo ẹjọ́ wọ́n wó gbogbo ẹ̀ dànù Ànábì ní ẹ lẹ́bù rẹ̀ kí wọ́n máa dalẹ̀ síbẹ̀ ilẹ̀ wọn padà ọwọ́ adibi tí wọ́n ń padà dalẹ̀ sí ìgbà tá Ànábì fi lè sọ pé kún wó mọ́sálásí kí ló dé tá Ànábì fi wí bẹ́ẹ̀ kò fẹ́ kí ìsìlámù ò pín kò fẹ́ kí tẹ́fúríkọ̀ wà láàrin mùsùlùmí àwa àfà sáámẹ́